kí ni wọ́n fẹ́ lò ń bẹ Abdul Latif ó wá kù síbi nǹkan yọ kan wọ́n ti mú ìyàwó lọ àwọn ẹbí ti wálé àwọn tọ̀hún náà ti tẹ́wọ́ gbà ogun wọn ti gbà ó wá kù nǹkan yọ kan òun ní yìí ibẹ̀ nípa yàyàyàyà ibẹ̀ nípa pín yìí parí sí njọ́ náà ó wá kù kí ọkọ ọba ńlé ṣe níjọ́ náà níjọ́ ọgbọ́ ó kù kí ọkọ ṣe kíni kó bá nǹkan rẹ̀ lé ìyẹn ọjọ́ àkọ́kọ́ ìbálé ọkọ àtìyàwó bí ìgbà tí èèyàn lọ àràfá tọ́bọ̀ ni bí ìgbà tó gòkè àràfá darí ni tó ọmọ pẹ́ ni wọ́n bá lòkè àràfá tó darí inú rẹ̀ máa dùn ni ìdùnnú ọjọ́ òun ò ní kò láfiwé kọ́dà tó bá sọ wọn pé tó ti lọ mọ́kàrí ó lòun ti lọ mọ́kàrí bẹ́ẹ̀ ni mo ti lọ mọ́kàrí èyí sọ òun lòun jábàálẹ̀ ìyàwó òun ọjọ́ òun lọ́jọ́ ọ̀bálẹ̀ òun wọ́n máa retí ẹ̀ àwọn ilé ìyàwó wọ́n máa ṣàdúrà pé tọ́ ọlọ́mọdé ọmọ ọba wa lójú jẹ́ o torí wọn ò mà wọn ò kú lè yẹ̀wò àmọ́ wọ́n gáìdì ẹ̀ wọ́n protect ẹ̀ débi wípé àwọn fẹ́ kí àkùkọ adìẹ àtàwọn nǹkan kan tí wọ́n tún fi kún láwọn gift ẹ̀bùn tí wọ́n wá fi compensate àwọn family ìyàwó wípé ọmọ tẹ́ ẹ fún wa o abanlé o kì í sọ ọmọ yẹ̀yẹ́ o àwọn ìyá wọn máa retí kìnìún ẹni tí wọn ọba ti rí bí àfà ìyá wọn sì máa sàárẹ̀ yọ wá dàbí gbàtọ́ pé ìyá wọn sàgbákò máa ní kí ni sọ bàbá wọn lé ọba lé yóò tó àgbẹ̀kún èyí tó bá wá rí bẹ́ẹ̀ tí wọ́n bá wá bá wọ́n wá mú aṣọ wọn ènù wọ́n wá jù sínú gbá àbínú abọ́ àwọn abọ́ ọjọ́ òun ní kíní kan tó máa tọ́ ẹlẹ́ta àbí kílà máa pa àwọn abọ́ òun àwọn abọ́ bẹ̀rẹ̀ẹ̀tì wọ́n wá jù bẹ́ẹ̀ wọ́n máa wá kọ́ níbọ̀ wá àwọn lé pẹ̀lú gift tí wọ́n mú bọ̀ wá dùn àwọn tó bí ìyàwó yìí wọ́n máa wá pé ìyàwó sàdánkátà rẹ̀ ẹ̀sìn fi mímọ́ ọmọ kìíní yìí wí ẹ̀ òbí ṣe ń wọlé ìyàwó sàdánkátà rẹ̀ ìyàwó sàdánkátà báríkàtọ̀ yàyẹ̀yẹ́ báríkàtọ̀ yàkàtà ìyàwó sàdánkátà rẹ̀ báríkàtọ̀ yàkàtà abẹ́ bíríjì wọ́n ti lè mú ọmọ mi. Bàbá ẹlòmí máa gbọ́ ọmọ bá tiẹ̀ lóyún kò ní lọlé ọkọ. Tán ẹlòmí àní bí olóyún kò ní lọlé ọkọ. Ọgbọ́n àfà bó ti rí nu ìgbà tó wá yá tí kinní òun bẹ̀rẹ̀ sí ní kọ́kọ́ fẹ́ máa bàjẹ́. Ṣé ẹ mọ̀ pé yín ìdùnnú ti parí? Ọ̀nà kí alhamdulillah bí gbogbo àwọn ìyá òun ti rí ngbà náà nù. Wọ́n protect wọn bí ọkùnrin bá ń lẹ́kọ̀ọ́ ngbà àwọn òkun lọkùnrin máa lẹ̀ àbá gbogbo ẹ̀ àwa bá bẹ́ẹ̀ ni àwa ìdíwájú ni wọ́n sì lẹ̀ kò pé èyí ò tán bá bí ọ̀dà ayọ̀ká wọn dé mẹ́rin tán bá bí ọ̀dà ojú wòkòwòkò ó ti dé kọ́hún wọ́n sì mà òkun ní fóònù jọ náà tó bá wá tún lẹ́kọ̀ọ́ mi wọ́n ní ó fòkò payáláyà rẹ̀ ńlẹ̀ àbí kọ̀ wá ayọ̀kọ́ wá ń ṣiṣẹ́ lọ́wọ́ bí wọ́n ti ṣe ń jọ náà òun nù ni ọkùnrin ó ti náwó lọ rẹpẹtẹ fún obìnrin wọn yóò ti sàn wẹ̀ gbogbo nǹkan ni ó san la ilaha illallah kò tí ì ríbi tí ń tọ̀ sí. bẹ́ẹ̀ ni níjọ́ náà nẹ́sìn ọba ti ní 1000 àbí 15. wọ́n jẹ́wọ́ fẹ́ gà wá. wọ́n jẹ́wọ́ fẹ́ ní. kọ́dà omi ò ní sówó ọba ti jẹun lásán ó ti parí náà nù. ọgbọ́ kí ni mo á fẹ́ lò ń bẹ àfa Abdul Latif. akramakumullah. tọ́ba ìgbà tó di pé nǹkan wa ń bàjẹ́ bọ̀ wá díẹ̀díẹ̀ tí ń ṣẹ̀ṣẹ̀ ń bàjẹ́ bọ̀ ó wá di wípé ọkùnrin ẹni tí ìyá fẹ́ kí ọmọ fẹ́ rè ṣe mọ̀ pé ń jọ̀hún tá a wí ọmọ ò tó bẹ̀ kọ́ sọ pé èsè kò dún mọ́ àmọ́ kò tó bẹ̀ kò tó bẹ̀ kò ní sáyẹ̀dì fún rẹ̀ àwọn ilé ìwà wọn ọ̀fẹ́ òun ti lẹ́nu tó ń fẹ́ ìgbà tí nǹkan ń bàjẹ́ bọ̀ wá díẹ̀ díẹ̀ tọ́làjú fẹ́ máa bọ̀ wá díẹ̀ díẹ̀ wọn wá nígbà ẹni tó wá fi ọ̀fẹ́ nu ọmọ rẹ̀ mi lọ́fẹ̀ẹ́ òun àti tọ̀hún sì ń fẹ́ra wọn o ti yé báwọn àmọ́ ìyá wa ń protect ọmọ yẹn máa wo ń protect yẹ ntí ìgbà tí ìbálẹ̀ fẹ́ máa tán ntọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ntí ń protect rẹ̀ díẹ̀díẹ̀ kò jẹ́ kí n sọ lọ́wọ́ sọ lẹ́sẹ̀ bàbá fẹ́ lè tọ̀ àyànmọ̀ kan tẹ̀lé òun náà sọ ọ̀nà bó ní agbájá lọ yóò tún máa wá káàkiri wọ́n sì mú blálà lọ́wọ́ ni ibi wọ́n bá ti bá àtọkọ àtìyàwó ni wọ́n lù wọ́n bá yà ọmọ àwọn jẹ́ ó wá di wípé ẹnu ọjọ́ alẹ́ ọjọ́ àìsùn ìyàwó wọ́n ti wá jọ dágbére fúnra wọn pẹ̀lú tọ̀hún wípé màmá mi ti ní àwọn òfin mi lọ́kọ ó ti yé báwọn òun sì fẹ́ràn rẹ̀ àmọ́ ọjọ́ àìsùn
ó ti ntọ́ ọlọ́wọ́ fẹ́ ṣe ni ọ wá ṣe a fi pínyà àwọn fi ṣe kí la máa pè é fi ní gbàgbé rẹ̀ gbà tí ń ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá nù òun lọ́fà tó fi jẹ́ pé ọjọ́ alẹ́ ìyàwó alẹ́ àìsùn ó ti ìyàwó wa lóun lè múra nílé ọ̀rẹ́ wọn bẹ́ẹ̀ wọ́n ti wá lọ lè pàdé ó ti yé báwọn wọ́n gbàbẹ̀ lọ wọ́n lè ẹlòmíì wá jábàálẹ̀ obìnrin wọn bẹ́ẹ̀ kò jẹ́ wọ́n bá obìnrin míì ní ilé mọ́ látara ìbálẹ̀ ní oyún mi ń dúró bẹ́ẹ̀ níbi ìbálẹ̀ ọjọ́ àìsùn ìyàwó torí pé òun ṣe báyìí ìjọ́ kejì ọjọ́ ìyàwó ọkọ náà ó ṣe. àwọn àkọ́bí ọmọ mi ọmọ yìí òun náà ó ṣe kọ̀ wá ní ma obìnrin ó sì mọ èyí tí ọwọ́ bẹ̀ tó ṣe déédé ọgbọ́ tó bá jẹ́ ọkọ̀ wá kọ́ bímọ làgùntàn wọn bá wọn ní òun lòun ní ọmọ ọjọ́ ẹ̀sùn àwọn ṣe gbá àwọn sàwọn ibi wàhálà ti kọ́kọ́ ilẹ̀ nù ni lọ́fà tó já sí pé ìgbà tó yá tó di wípé Ellen kásà pé báyà bíi Ellen 80 súnmọ́ 90 yẹn ní gbogbo nǹkan òun yí padà àyípadà bá tó di wípé bọ́ọ̀mọ bá ti wá tó bí ọmọ 20 years ẹnìkan kan wá ni àdìsá kan kan wá ni pé tó báwọn gbọ́mọ òun lọ́wọ́ lọ́mọ bóòtọ́ jẹ́ ọ̀lọ́run wọn báyìí wọ́n bá ń là fún wọn lọ́mọ bá lọlé bàbá rẹ̀ ọgbọ́dọ̀ lẹ́tí ọmọ tí ò tọ́ ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àlè tí ń wọlé ìbẹ̀nu ní ìgbà tí àwọn obìnrin ti yarí tí wọ́n ń dọ́gbọ́n sí i tẹ́mọ̀ àwọn ìyá wọn ti dé wọn mọ́lé wọ́n wá wò pé àwọn náà fẹ́ síra àwọn lẹ̀ ibi tó máa lè lásìkò táwọn yàtọ̀ ọ̀wọ́n ọmọ àlè wọn kéèyàn tó rí inú 100% a lè máa rí bíi 3-4 òun náà sì ni yóò níbi tí tọ́ra àwọn ará àjọ òun àwọn máa para wọn ni yẹ́rọ ayayayayaya bẹ́ẹ̀ ni wọ́n sì máa kẹ́ ikú lẹ̀ lójoojúmọ́ ni bẹ́ẹ̀ ni tó bá ti ń lọ oko wọ́n ti lé ń tẹ̀sọ̀ tó bá yìí ti dé wọ́n tún rí padà tó bá ti lóhun lòdì anídúró alé ń tẹ̀sọ̀ tó bá yìí tó dé àtúnrí padà wọ́n ń rí bẹ́ẹ̀ èyí tó bá ti rọ́ọ̀lù ọlọ́ àlùkìyámà nù yayayaya kí lẹ̀ ń sọ yìí àfa wọ́n jowú gan ni àwọn ti sin ẹni tó ń fẹ́ tó ń déètì gan o tún rí i pé tó ń fẹ́ ẹlòmíì ó ti wá ọdún ó sì máa wò ó pé níbo ló wà tó wà ti fẹ́ bàbá yìí tó máa bọ̀ wá ti gbà ń lágbára òun wọ́n fi rí súnà nábì kó pé wọ́n rófin Ọlọ́run mú wọ́n di gbogbo ẹ̀sìn àmọ́ lónìí nìsín àti láàfẹ́ lajú àfẹ́ kó lọ́dọ̀ súnà tànábì àfẹ́ lo súnà tèbó èbó ti wá dé nìsín àbá wá wo ohun tí Facebook TikTok àti WhatsApp wá wo ohun tó dálẹ̀ lónìí kó tó di pé mo fẹ́ kí gbogbo àwọn obìnrin ó wò gbogbo obìnrin tí ń bẹ lágbàlá yìí pàápàá jùlọ Nàìjíríà yìí pàápàá jùlọ nílẹ̀ Yorùbá yìí àwọn obìnrin kálukú ọlọ́lẹ̀ wò wípé àìsí ńlé ọkọ rẹ mọ́ ẹ wo percentage obìnrin tí ń bẹ lé ọkọ ẹ wo percentage èyí tí ò sí ńlé ọkọ àwọn tí ò sí ńlé ọkọ wọ́n ti ń ṣe déédéé àwọn tí ń bẹ ńlé ọkọ àbí kó máa jù wọ́n lọ ní júwe àwọn ọ̀nà ni àwọn ọ̀nà báyìí ẹ rí gbogbo ilé àwọn obìnrin ń dálégbà èyí ṣe tún wọn ọ̀rọ̀ kọ tá a bá wò látìgbà tí Facebook ti dé láti 2000 kátàkì láti 2000 sísìn tí kìíní yẹn ti dé ẹ wo iye n tó ti break inú relationship ọkọ àti ìyàwó ní Facebook báyìí nísìn òun níjọ́ tí ọ̀nà wo lóbìnrin tò nígbà sáfù ọkọ wọn tí wọ́n ń gbà ṣe kídímá wọ́n wà ní wọ́n fẹ́ sóbìnrin dẹrú àwọn ìyá àtàná yẹn ṣẹrú ni ẹrú ni wọ́n ṣe kìí ṣe ẹrú ọ̀dà ńgbà tó wọ́n fẹ́ sóbìnrin dẹrú àti obìnrin àtọkọ àti ìyàwó ẹrú taniwá ẹrú Ọlọ́run èyí ṣe sọ pé òun ní jẹ́rú Ọlọ́run mọ́ wọ́n wá pé èyí ń sin Ọlọ́run lára ọkọ mi ọ̀wá lòun ní jẹ́rú ẹbẹ́ ẹrú máa sin olówó rẹ̀ náà ni obìnrin gba òmìnira Ọlọ́run ló mọ iye àwọn obìnrin náà ìgbà tó wá dáyé tí ọ̀làjú ti wá dé ọ̀làjú gba gbogbo ẹ̀ lọ́wọ́ wa Facebook gbà lọ́wọ́ wa TikTok gbà lọ́wọ́ wa Instagram gbà lọ́wọ́ wa kò sẹ́ni tó sáàfù Ọlọ́run mọ́ dípò tí ó sáàfù ọkọ ẹ̀ ibi ọkọ bá jókòó sí náà ni ó ti máa ṣe TikTok ibi ọkọ bá jókòó sí náà ni ó ti máa ṣe Facebook obìnrin ilé pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ tó ń jà lérí Facebook ọkọ sì jókòó báyìí ní sì ń ṣe gbogbo ká ti dá fún ẹ ọba wọkọ wọn àdìsá rẹ mú lójókòó yìí wọ rẹ mú
Àrẹ̀mú náà ó tún á sún ọkọ náà wà rẹ̀ ní jágì torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin òní àwọn obìnrin àná àwọn dẹ̀ wọ́n gọ̀ àwọn ìyá wa tàná má gọ̀ o àgọ̀ wọn lọ́jà àwọn mójé yàn àwọn obìnrin tó ní mà gbọ́n o àwọn mà gbọ́n púpọ̀ o àwọn obìnrin tó ní mà gbọ́n o ọmọ wa dà tó dùn nú ìdùnnú wo ló lára ọmọ tó tàwọn tàná ṣé torí kọ́ máa rí òjò ọmọ 20 years lọ tó ti ra mọ́tò 10 million kọjọ́ ọmọ 20 years lọ tó fi fẹ́ parí lé rẹ̀ òwúrọ̀ lórí tínú rẹ̀ ń dùn rọ́sàn bè ń lè tọ́ra lẹ̀ níbo lọ́mọ tí ó gbẹ̀yìn ayé rẹ̀ níbo lọ́mọ tí ó gbẹ̀yìn ọmọ náà ọ̀nà wo lọ́mọ tọ́mọ rẹ̀ ń gbà rí àwọn tàná tọ́mọ bá mú èépín ní délé báyìí wọ́n ní ń bolo ti rí Ajá Abdulateef ẹ̀ sí fi mí hàn wọ́n ní ń bolo ti rí èmi yìí ìwọ̀n lè gbàgbé ń gbèrò bàbá tó bí ya mi ń gbèrò wọn bàbá náà àfáà ni dàlélù ni ní gbogbo ìgbà Al-Qur'ani bàbá tó bí ya mi ni wọ́n ń gbé bẹ̀ ìyá tó bí mi a máa wá ọmọ wa wò mí níjọ́ náà ọmọ kan wọ́n ń bẹ ọmọ èké náà lọ́mọ náà ń bẹ lọ́mọ èké níjọ́ náà kí ní ìbàlẹ̀ wà tí wọ́n máa jẹun ọmọ kéèké máa jẹun èmi sì ti bọ́ sí èmi ti yọ pé ìjọ máa ń lọ ọmọ àwọn ò tí ì mọ̀ pé lágbájá lọ gbà nǹkan lọ́wọ́ mi mo ti bá wọn yára wà rabalẹ̀ wà fún mi bí mo wá jòkó sórí nǹkan mo wá rí mo wá gbà lọ́wọ́ rẹ̀ kí mo ṣeun ó lenu ọmọ nǹkan oní nǹkan ọmọ ń jẹ nǹkan mo sì gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ń jẹ ọmọ wọn ń sunkún ó ti bá wọn ibi tètè ń sunkún ni ìyá tó bí mi wá dé ẹ̀wọ́n ní nǹkan lẹ́kún ọ wá náwó sí mi ọ̀kankan ó ti bá ń gbọ́ wá náwó èyí ló ṣe kíní ọwá dìde wá fọwọ́ kan balẹ̀ wà ń pé ọgbà lọ́wọ́ mi ni níjọ́ náà ó ní kí ni wọ́n ṣe fún mi wọ́n wá já mi sí òhò níyà tó bí mi wọ́n á mú okùn gbá kànga yẹn lè gbàgbé ìmọ̀ rántí dèsè kò sígbà tí mi rántí ẹ̀ okùn gbá kànga àwọn okùn rọ́bà òun ni o ti jọ́hun rọ́bà dúdú yẹn tán fi ń ṣe kànga wọ́n á dè mí lọ́wọ́ àtẹsẹ̀ ìyá tó bí mi dè mí ní ọwọ́ ó ti dè mí lẹ́sẹ̀ lédi pé mo gba balẹ̀ wá lọ́wọ́ mi ké bàbá tó bí ya mi sùn lọ mọ́sálásí ìgbà táwọn wá dé wọ́n bá ń pé tá ń dé ọba yìí wọ́n bá dákọ̀ pé ya mi wọ́n wá bá wọn jàǹjọ́ ní ọgbà nǹkan ẹ̀rí pé ó lè lọ́fẹ́ jà wọn ó lè lọ́jà wọn ọgbà nǹkan oní nǹkan níjọ́ wọn mo ti mọ̀ pé níjọ́ wọn mo ti mọ̀ pé wọn gbà nǹkan oní nǹkan ẹ̀kọ́ tí mo kọ́ lọ́dún gbàgbédò ní ọmọ tiẹ̀ nísìn kọ́ sàgbàfọ̀ ọkà sọ wálé Ajá Abdulateef wọ́n sì rán mi ń sẹ́njọ́ kan èmi gbàgbé wọ́n ní ilé ra gàrí wá ìyọ́n gàrí wá dí owó gba àpèjì wọn ta gàrí ní sílè márùn ìyọ́n gàrí wá ní gba náà nù sílè márùn gba sílè kan wọ́n ní mo dí wọn lówó owó tí wọ́n dí wọn èmi bá lè fi ra nǹkan wọ́n bá lè fi jẹ nǹkan ó ti wá àwọn òsì mà wọ́n wá pàdé pẹ̀lú ìyọ́n gàrí níjọ́ kejì pé yá Wàsíù ṣé Wàsíù jíṣẹ́ mo dín yín lówó ó ní o tí èmi lówó ó dà mo ṣe ọ̀nù Ajá Abdulateef mo họ bẹ́ẹ̀ ńgbà tó dín nǹkan bí aago mo ti tún dàgbà ńgbà tó dín nǹkan bí aago 11 mo rí kún ó ti sùn mọ́ wa wọlé wa mo lè gbóúnjẹ mi bí édi àrò wọ́n á jẹun tán mo ra àti wọn sùn mo jẹ pọnà báyà níjọ́ náà bí wọ́n ti bá wa wínú ní ò jẹ́ kí ayé ọ̀fẹ́ máa wà lójú bàbá tó sì bí ìyá mi nígbà náà tá a bá ń jẹun èmi máa jẹun pẹ̀lú wọn ni wọ́n bá ń jẹ àmàlà wọ́n wà fún mi lẹ́ran mi wọ́n wà ní dì í mọ́wọ́ báyìí bí wọ́n ti fún mi nù Ajá Abdulateef tó bá rí pé tí n bá ń jẹun tí mi jẹ náà mo súnmọ́ billahi ẹbẹ́ ẹ̀mọ́ mi kò nídìí kí n búra mo lè jẹ oúnjẹ ẹnu pé kí n kàn rómi ọbẹ̀ tí n bá ti rómi ọbẹ̀ kí n máa fi ewédú lásán jẹun o ti kọ àmọ́ tí n bá ti rómi ọbẹ̀ àmọ́ kọ́ má sẹ́ran mo lè jẹun láàrin oṣù kan tí n lè fi nǹkan jẹun sí mi ṣe bẹ́ẹ̀ kọ́dà bí wọ́n fi nǹkan sún jẹ fún mi mo lè má jẹ tí ń jẹun jẹ lásán tí sì fi nǹkan jẹun lẹ̀ wọ́n ti kọ́ mi ní. wọ́n kálukú ọmọ wa sọ wípé wọ́n fẹ́ èé sin wọ́n báyìí dé wọn ó ti ẹ̀ tó Dáúdà ó ní ti sin wọ́n Ajá Abdulateef kúndùn ẹran bàbá tó bí ìyá mi ni òjé kúndùn rẹ
ó ní bó wọ́n ṣe fún mi bàbá tí wọ́n fẹ́ jẹun wọ́n wà ní Wàsíù ní Abdul Wàsíù ní ẹran rẹ ní fi sọ báyìí ní wàá dì mọ́ báyìí ipò ọmọ wa kan yà yìí ní wàá ṣe báyìí a máa wá jẹun lọ àjọ máa jẹun pẹ̀lú wọn ni a máa wá jẹun lọ bàbá kí ìṣá yìí tán tí n bá wá di pé mo wá mú ẹran mo ti jẹun débi kan mo wá mẹ́ran mo wá gédé ẹ̀yẹ ajábìlà chief yín kàn gbọ́ ìkó láti ìyá yín báyìí gbé lẹ́gbẹ̀ẹ́ kan ọlọ́mọsá bá kẹ́ bàbá náà àti bàbá tó bí bisimilayi kò lè hu wàlá bisimilayi rahmanu rahim wàlláhu ahad Allahu samad. ìkó tó bá gbà mí kó tí bá ti báyìí ní a máa jẹun tán a tó jẹran ni bàbá tó bí yàmi náà sọ pé ìyẹn máa jẹun tó jẹran ni wọ́n máa wí báwọn wọ́n máa wò pé àwọn ó sì máa jẹran ọgbọ́ àwọn máa wá jẹran èmi ò sì tó bẹ̀ kí n jẹran níjọ́ mo tún dán owó tó wá gbá mi kan wá ní torí ìjọ́ tí ọba sẹ́ran kò lè mọ́ ọ̀la o ti bá wọn ọwọ́ amamila bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ni mo ti mọ̀ wípé ìyẹn máa jẹun tó kó tó jẹ ẹran ẹ wá fura sí mi ẹ rí i pé tí n bá ti jẹun tó bá yẹn mú mi mú ẹran ẹ ń sìn wọ́n lókun o ti mamila débi pé tó bá yẹn mú mi mú ẹran tí mo jẹ mo yónù tí n bá sì ti rí ẹran ibẹ̀ ni o ti mamila pé tí n bá rí ẹran yìí máa jẹun torí mo ti fi kọ́ra sáwọn ọmọ tó ní fi kọ́ra ọmọ 18 years ti ń jẹ pizza ọmọ 18 years ti ń jẹ sáwármà ọmọ 18 years ti ń lọ lè jẹ kí tó nù barbecue ọmọ 70 years gbòòrò àwọn Abdulmumin yìí wọn làwọn ń kéwú lọ́wọ́ gbẹ̀nu wọn jẹ àná àbórí yẹn ní pa fún mi ẹ dákun torí Ọlọ́run ẹ̀kọ́ dà fáwọn tòní ń kọ́ ma àwọn tàná ni wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn ni wọ́n kọ́ wa bá àṣẹ ní jalè àwọn náà kọ́ wa bá àṣẹ ní fẹ́wọ́ náà kọ́ wa bá àṣẹ ní mú kànmọ́kàn gbogbo ẹ̀ ni wọ́n kọ́ wa àwọn tòní fúnra ìyá ni ń kọ́ ma rẹ̀ lólè ìyá ni mọ́ ma lọlé ológun wípé iṣẹ́ tó ma mi ń ṣe rèé wọ́n ní ń tẹ fóònù ni gbogbo bí ó ti máa ṣe ọ̀dọ̀ wọ̀nyí ogun tẹ́ bá gbà ìyá ni ó tún dáwó lẹ̀ anukọ́ ma wọn lè rówó pa ìyá ni ń fún ọmọ rẹ̀ ní kóòdì bí ó ti gbà máa ṣe sìnà tí ó máa tàdí jẹun tí ó sì máa kó wá ẹ wá dákun torí Ọlọ́run mọ ìbéèrè mi ní gbogbo tí mo sọ kalẹ̀ ẹ̀yìn abiyamọ tí ń bẹ lóde òní tẹ́ ń bímọ lónìí ẹ dákun torí Ọlọ́run èjẹ́ ẹ̀yin obìnrin tẹ́ ń bẹ lónìí sẹ́ lálùbáríkà tó àwọn obìnrin tàná àwọn ìyá wa tàná àbáwọn ìyá wa tàná wọn lálùbáríkà jù yín lọ ìbéèrè ni ẹ̀rọ pé lẹ́yìn nísìnyí kìí ṣe èébú kankan o ti ń gbé wa lọ́nà tí wọ́n tó wí pé tọ́já kí wọ́n tó pé kákà wo àná sóni ṣé òní yìí dájà náà lọ ni àbí àná dáa ju òní lọ nínú ayé gbogbo wa Ajá Abdul Lateef ní wàá ní n tó parí ẹ̀ ní wípé ńgbò tí wàá rí báni ẹ̀ ń já sí wípé n tó kù tí a yóò fi kásẹ̀ ńlẹ̀ òtó nǹkan mọ́ tọ́ra nàbì ti júwe fún wa wípé inna min asharati sa'a inú tá a fi mọ̀ pálí kìí àmà dé ọgbọ́ an yurfa al-ilmu ìmọ̀ tọ́lọ́hún ọlọ́hún kò kún lẹ̀ a kò sunna kún lẹ̀ a kò mal Qur'ani kún lẹ̀ àwọn èèyàn nílò tọ́lọ́hún mọ́ qala Allahu qala rasul wọn ní gbọ́ mọ́ wa yasbita al-jahalu àyèmọ̀ kan ọ̀làjú tèèbó yóò wá gba ìlú kan ọ̀làjú wọn máa lo mọ́sálásí wọn máa lo ní ṣọ́ọ̀ṣì wọn máa lo ní sáwí wọn máa lo ní gbogbo nǹkan ọba sọ̀rọ̀ tànàbí wọn ní àná ní àsìkò ànábì nìyẹn àsìkò ti sin àsìkò civilization la wáyé ọgbọ́ wàyí ṣìrábàlẹ̀ amúrù khamru ọtí ọwà pọ̀ wọn máa mutí mo tún wá fẹ́ béèrè ẹ̀dákun torí Ọlọ́run àwọn tí ń mutí àwọn ọlọ́tí tí wọ́n ń ta ọtí wọ́n ṣe gíní kan wọn pé ìlú wo ní mutí jù láyé lónìí ìlú kan ni wọ́n dákọ̀ ẹni dákọ̀ olú àwọn kọ́mọ̀dé wípé ètò ọba àlùwà ló kọjá wọ́n ní ìlú kan wọ́n níbẹ̀ ni ọtí ti tà jù ibẹ̀ wọ́n ti ń pawó jù wọ́n tún wá ní ọ̀dà inú ìlú èdè wo ní mutí jù wọ́n tún dákọ̀ èdè ọ̀hún pé èdè báyìí ran èdè báyìí ní mutí jù ní Nàìjíríà wọ́n tún wá ní ọ̀dà ń gbọ̀ wá rí bẹ́ẹ̀ ẹ̀sìn wo ní mutí jù wọ́n tún dákọ̀ orú ẹ̀sìn tí mutí jù ọ̀hún oníkálukú ọmọ ròyìn fún rẹ̀ ó ti yé báwọn tó yẹ pé ọtí wá gba ìlú kan Ànábì ti sọ bẹ́ẹ̀ pé ọtí ọ̀pọ̀ àwọn yẹn máa mutí gan àtìyàwó ilé àtọmọ ilé àtọmẹkẹ àtàgbàlagbà wọ́n máa mutí ọtí àwọn mùsùlùmí wàyẹ̀kùsùrọ̀ dínà ó ti yé báwọn wàyẹ̀sibítà dínà sínú wà fẹsẹ̀ nílẹ̀ nígbà yẹn bá ti mutí kí ló kù nígbà mi bá ti mutí tó ti yó wọ́n sì gbé lòtẹ́ẹ̀lì wọn bá sùn wọ́n bá ti bá sùn tán gbòjú rẹ̀ bá dá wọn gbé 2000 lé lọ́wọ́ ní wọn lọlé òun náà mọ̀ wá lọlé pẹ̀lú tìjú yóò tún wá pé ń tọ̀ ọ́nà pé ń jò látò jáde ó ti yé báwọn wà zahara zina òsìn sínú wà di gbajúmọ̀ tí ó bá ti mọ̀ sí náà ṣe kìí sí gbajúmọ̀ ẹni tí ó bá ti mọ̀ sí náà ṣe kìí sí gbajúmọ̀ Ànábì wa ni wà tẹ́kílà rìjàl ọkùnrin wà kiri wà yẹ sọ̀rọ̀ nìyà obìnrin wà pọ̀
anabi ní tó bá di àsìkò náà tó ń wí yìí ọkùnrin kan yóò padà anabi ní ọkùnrin kan padà máa fẹ́ yàwó 50 àdìsí anabi ní inú àṣàràtù sáà ni àṣàràtù sáà sógọrọ ọkùnrin kan máa fẹ́ ìyàwó 50 èmi tí wàá rẹni tó fẹ́ 23 báyìí 23 àti ìyàwó àti gbogbo ìyàwó lé 23 ẹlòmíràn máa wò pé yàrá nǹkan pọ́sibú kí n máa fẹ́ ìyàwó 50 lẹ́yìn ìgbà tí ẹlòmíràn ti níyàwó mẹ́rin tán àwọn àlè tó bá kàn ní ṣe ń katátì lóòye kan ọgbọ́ anabi ti sọ bẹ́ẹ̀ fún wa anabi wa ní tó bá dásìkò náà àṣàràtù sáà alikiyama múra tí ó parí nù bálkiyama bá sì múra tí ó dé alibarika ó kú ò láyé ọlọ́run gan kájú kú ò láyé kò ní wo bẹ̀ mọ́ kò ní fojú àánú wa mọ́ sẹ́wádìí pé ọlọ́run ti ká ojú kú ò lára wa torí pé àsáfù ọlọ́run mọ́ ọlọ́run náà sì ti ó ti mú òpù kú ò lára wa wípé òun lè rí ní tóun fẹ́ lára wa wọ́n ló béèrè nǹkan o jẹ́ Abdulatif bí bó ti rí nù ni ọlọ́run ọ̀sán mọ́ná wa ọlọ́run Muhammad